ẹ káalẹ́ pírọfẹ́sọ Òbónlẹ́jà Òwúdẹ̀ ló ń kí yín yán kan bí ọgbẹ́ aláṣejù babajẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa láti iléeṣẹ́ ojúkòkòrò evangelical ministry orí òkè kòmátà ẹ wá nǹkan kùn sójú láti gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ náà ṣàrà lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin láti ìlú London níbí. Ìjọba àpapọ̀ ti fi Sowore sílẹ̀ at last on one condition. Àwọn DSS kọ̀ jálẹ̀ wípé kí àwọn tó lè gbójú ń bẹ̀ àwọn yóò gba búrẹ́dì agége 7, ìkòkò ẹ̀wà gànyìn 7, ẹja sáwá 7, panla 7, àpò gàrí 7, àpò ìrẹsì 7, garawa epo 7 àti garawa òróró 7. Olúwa mi ẹ̀rọ láìsọdún eégún. Tó kò jẹ́ bí ó ti jẹ́ tó fa àna rẹ̀ lọ́yàn ó lè má ṣe ìyìn ni a ó rí dé ní ti ìròyìn kúmọkùmọ ti London ti ọ̀sẹ̀ yìí nígbà tí màmá wa Bọ́sẹ̀dé ọmọ Sómọ̀rìn tí wọ́n kọ ìròyìn yìí sílẹ̀ dáadáa ọmọ Lọ́lá ọmọ Ògúnlẹ́yẹ àwọn ni wọ́n tú ní èdè Badagry sí èdè Èkìtì èmi ọmọ yín yán kan bí ọgbẹ́ Òbónlẹ́jà Òwúdẹ̀ igun burúkú abìtàkùn gbágangbàgan igúnnugúbà lórùlé ojú tó lé ojú tó ko ni mo kà á frankly sí etí ìwòran yín gbogbo apáta ní kí ẹ mú o tó ẹ má mu sìgá nílé epo ẹ má dá ìjà sílẹ̀ ẹ rántí pé orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà kò gbọ́dọ̀ bàjẹ́ ẹ ní ìbẹ̀rù Ọlọ́run ẹ sì máa rántí wípé bó ti wù tí a pẹ́ láyé tó a ó pẹ́ ní ọ̀run jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe bí ẹ ti ṣe la ẹnu sílẹ̀ bí pátákó ẹ̀sìn láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà ìyókù tún di ní ọjọ́ 7 bí mo ṣe wí lẹ́ẹ̀kan owó yín ni kí ẹ máa ná o.